Africa Content TV.
Thank you.
Adájú mi ìlà àti ọ̀làwálé. Ọ̀làwálé mi ìmọ̀ ọ̀gá nílẹ̀. Ọ̀làwálé mi ọ̀gá nílẹ̀. Àbùlàsí yóò tó máa lókun ẹ̀pẹ́. Ẹni tá a bá ti rí ẹja máa rí. Lọ́sí máa ń lọ́dún ìlú ẹ̀pẹ́. Balẹ̀ tó ní láti tẹ̀lé ẹgbẹ́ balẹ̀. Balẹ̀ tó ní ìlú ẹ̀ẹ́dẹ́ láti àlàó láti ikú. Balẹ̀ tó ní ọ̀tẹ̀ láti àlàó. Ìlú ẹni ọlọ́run dání àá, àwọn ọmọdé aláwọ̀ láti ìlú. Ẹtí bá lè mú ẹ̀pẹ̀ ìṣòro. Láti mú mọ́ òwe ẹtí bá lè mú òwe láti mú mọ́ òwe. Ọlọ́wọ́lé ní ìmọ̀dàbí láti. Àbáyé náà lórí ẹ̀fẹ́ ẹ̀fẹ́. Ọlọ́wọ́lé ní láti ìfù. Sálé ẹ máa wọlé mọ́nàbá o. Ẹ máa wọlé láti ìfù ìmọ̀lẹ́kùn ìlú ẹ̀fẹ́. Ó tẹ́bí lẹ́gbẹ̀ẹ́. Ọlọ́run alẹ́bí láti fún mi o. Ọ̀tún bá lẹ́nu ẹ̀ẹ́dọ̀ pátápátá. Ọ̀tún bá lẹ́nu ìlú ẹ̀ẹ́dọ̀ àlá àwọn láti fún. Ọ̀pọ̀ mọ̀tútọ́lá mi lẹ́nu ìyá mi. Mọ̀tútọ́lá máa ń rẹ̀ mọ́ra bá. Alága mi kì í fojú bá. Ìyàwó láti ikú, lálẹ́kùn ìlú ẹ̀fẹ́. Balẹ̀, àwọn bí oníwà láì náà ọmọ yìí ó, ọmọ yìí ó, ọ̀rọ̀ ọmọ yìí àti ìbọ̀ ó. Àwọn bí oníwà láì náà pẹ́pẹ́ ìlà ó fàájọba. Bàbá sì yàrá ìlú mú yìí. Pẹ́pẹ́ ìlà ó.